ṣùgbọ́n Ọlọ́run tó dá èmi àti ẹ̀ tó fún wa ní Mohbad ó máa ṣèdájọ́ èmi àti ẹ̀. tó mú kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Adéọmọdé ìyá Mohbad náà tún ti pariwo síta o àti ẹ̀mọ ọdún tá a fẹ́ da ọ̀run lásán báyìí àmọ́ ẹ sáré wo fídíò yìí. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ni mo sá tí o mo dẹ̀ fẹ́ kẹ́ gbà mí kẹ́ dẹ̀ ràn mí lọ́wọ́ nípa òkú Mohbad. mo gbàdúrà pé ẹ̀ ní kú ọmọ o ẹ̀ dẹ̀ ní ṣọ̀fọ̀ ọmọ ológo yìí ò ní wọlé o. wọ́n ti release Mohbad tipẹ́tipẹ́ tí mo ti gbọ́ ìgbà tán ti ṣe autopsy tó náà ti release ẹ̀. ṣùgbọ́n bàbá ẹ̀ ni kò fún wa láyè láti jẹ́ kí wọ́n sin ọmọ yẹn ó ṣàdìtẹ́ni ọmọ yẹn síbẹ̀. ṣùgbọ́n nígbà tí mo ti bẹ́ẹ̀ tí kò gbé bẹ́ẹ̀ ni mo wá òkú kí mo fẹ́ ṣe. mo lọ sọ́dọ̀ commissioner of police ní last week mo lọ bá wọn. ìgbà tí mo máa débẹ̀ gan wọ́n tún sọ̀rọ̀ sí pọ́n ti release Mohbad tipẹ́tipẹ́ ipe kí ló tà ń fi òkú ọmọ ìráre pé ṣe ni wàá dùn sí ni. ṣùgbọ́n mo kàn yọ̀ǹda gbogbo nǹkan tó ń ṣe tí bàbá ẹ̀ ń sọ toríṣiríṣi ọ̀rọ̀ tó sọ mo kàn tí ẹ̀ yọ̀ǹda ẹ̀ sílẹ̀ fún Ọlọ́run torí Ọlọ́run ló gbèjà mi. ṣùgbọ́n mo képe yẹn ọmọ Nàìjíríà ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ ràn mí lọ́wọ́ láti jẹ́ kí wọ́n sin ọmọ mi dààmú káàkiri ni ọmọ mi sáré kiri èmi gan mi ò ní ìsinmi ẹjọ́ ẹ ṣàánú mi ẹ̀yin tẹ́ lọ bá mi wó òkú Mohbad ẹjọ́ ẹ dìde padà ẹ bá mi sin ọmọ yìí padà ìrànlọ́wọ́ tí mo bẹ̀bẹ̀ fún nìyẹn o àánú tí mo dẹ̀ bẹ̀bẹ̀ fún nìyẹn iṣẹ́ pé bí àmì ò lè sọ̀rọ̀ o ṣùgbọ́n mo fa gbogbo nǹkan pátápátá mo fà lé Ọlọ́run lọ́wọ́ gbogbo ẹjọ́ tí bàbá ẹ̀ rò mo fi sí ìdájọ́ Ọlọ́run ló máa ṣèdájọ́ èmi àti ẹ̀ lè ṣèdájọ́ èmi àti ẹ̀ o ṣùgbọ́n Ọlọ́run tó dá èmi àti ẹ̀ tó fún wa ní Mohbad ó máa ṣèdájọ́ èmi àti ẹ̀ dìde kẹ́ ràn mí lọ́wọ́ ẹ bá mi sin ọmọ mi torí mi mọ́rí tó ṣe dá ọmọ yẹn dúró síbi tó wà kí gbogbo wa rántí ọjọ́ tá a máa sùn tá a máa kú bó ṣe fi òkú ọmọ kékeré tó fi ń ráre kò ń ṣe ìbínú ti tèmi náà ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe mo ti bẹ́ẹ̀ gbogbo jẹ́ ká sin ọmọ yìí oríṣiríṣi ọ̀rọ̀ ló ń gbé gbà mí ni ó jẹ́ ìṣẹ̀ tó promise mi pé òun ti gbọ́ ọ̀rọ̀ tí mo sọ lẹ́yìn ẹni mo tún rí àwọn nǹkan mi tí kò yẹ kí n máa rí ẹjọ́ ẹ ṣàánú fún mi mo fẹ́ kẹ́ dúró tì mí ẹ̀yin ọmọ Nàìjíríà láti lè sin ọmọ mi ẹ̀ ní rírú ẹ̀ lọ́jọ́ ayé yín o ilé ò ní gbóná ọmọ yín ọ̀nà òdẹ̀ ní náà ni mo náà tí mo fẹ́ sọ ṣùgbọ́n mi ò fẹ́ sọ anything ká ló máa kú máa ṣe interview wọn máa fi mí pa owó lórí ọmọ mi ọmọ tó ń tọ́jú wa ọmọ tó nífẹ̀ẹ́ wa ọmọ tó bẹ̀rù wa ọmọ tí mo gbé lẹ́yìn Ọlọ́run ọmọ yẹn ló kù fún mi ṣùgbọ́n ẹ dìde ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ má jẹ́ kọ́ ọmọ mi wà bó ṣe wà yẹn kò ń ṣòkò ẹran kò dẹ́ ṣòkò ajá mo fẹ́ ẹ ràn mí lọ́wọ́ ní gbogbo ọmọ Nàìjíríà yẹn ọ̀dọ́ Nàìjíríà yẹn ọmọ ọ̀dọ́ tẹ̀wá Nàìjíríà yẹn ọ̀rẹ́ Mohbad ẹ dìde ṣé ẹ fẹ́ máa wò pé ọmọ mi kó máa ráre ni ẹjọ́ ẹ ṣàánú fún mi ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ má jẹ́ kókò Mohbad ráre gbogbo ala máa kú ibi tí Mohbad lọ gbogbo ala máa lọ síbẹ̀ ẹjọ́ ẹ má jẹ́ kẹ́yìn kan máa fi àkàbà kó máa fi gun ebè lórí ọ̀rọ̀ Mohbad o ẹ má jẹ́ káwọn kan máa fi Mohbad pa owó ọmọ ọlọ́mọ ọmọ ológo ẹ wò bá ṣe ń ṣe ọmọ ìyá ọmọ ìwọ̀n náà tó fi kú ni ẹ sì wọ̀n nǹkan tó tún ṣẹlẹ̀ tí wọ́n sìn ẹ ṣàánú mi ẹ gbà mí Ọlọ́run máa gbà yín náà ẹ ràn mí lọ́wọ́ ẹ jà fún mi ẹ ràn mí lọ́wọ́. lákọ̀ọ́kọ́ mo gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí lágbára Ọlọ́run ọba a ní fi ọwọ́ wa gbé ọmọ ara wa sí ayé ò ní fi ọmọ dààmú wa ayé ò ní fi ọmọ pa wá lẹ́kún. kí n tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi mo fẹ́ kí gbogbo ojú tó ń wò mí kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kan tàbí méjì. Yorùbá sọ wípé tígi ò bá dójú èrà òkè wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ò rí ògo wọn lò nítorí pé ìfẹ́ àti ìrẹ́pọ̀ ò sí láàrin àwọn òbí wọn. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad ti ṣẹlẹ̀ sí látàrí ìfẹ́ tí ò sí láàrin àwọn òbí wọn. tẹ́ bá gbàgbé ní ìjẹta àbíjẹrin ni bàbá Mohbad náà sọ̀rọ̀ pé òun gbọ́ fìrìfìrì pé àwọn kan fẹ́ lọ gbé òkú Mohbad pé níwọ̀n bá ìgbà tó bá sì jẹ́ pé òun ni bàbá ẹ̀ kò sí ẹni tó gbọ́dọ̀ lọ gbé àfi tí autopsy result bá jáde then lẹ́yìn ìgbà táwọn bá tó ṣe DNA test làwọn tó máa sin Mohbad. ṣùgbọ́n ìyá ń tiẹ̀ ó ní kò tẹ́ ń lọ́rùn ó ní òun fẹ́ sin ọmọ ni sẹ́ni báyìí bàbá gbọ́wọ́ tún ìyá gbọ́wọ́ òsì báwọn méjì yìí dẹ̀sí ń ṣe láti ilẹ̀ kọ́mọ yìí tó kú nìyẹn. òun ló jẹ́ kí n sọ wípé tí kò bá dójú ìrà òkè wọ̀ ẹ̀yin òbí ẹ̀yin alágbàtọ́ ẹ fúnra ṣe rí pé àti wá ń rí traces àwọn nǹkan kan láàrin bàbá Mohbad àti ìyá Mohbad pé ìfẹ́ tó sí láàrin wọn ó jẹ́ ọ̀kan gbòógì nínú nǹkan tó ó jẹ́ káwọn méjì sọ Mohbad nù. Still wọn àti mọ nǹkan tó kọlù wọn àti mọ nǹkan tó bọ́ lára wọn tún sì ń jàjà yẹn. ẹ má gbàgbé ní court náà bí bàbá Mohbad ṣe gbọ́wọ́ tún tí ìyá gbọ́wọ́ sí lélẹ́yìí o
àwa tá a bá wọn tán gan agbọ́rọ̀ eléré ṣùgbọ́n gbogbo ẹ̀ nǹkan tí mi kàn sáfẹ́ sọ ni wípé àti bàbá Mohbad àti ìyá Mohbad ẹrú táwọn ọmọ tó kù, Mohbad sì ní àbúrò, mo gbọ́ pé ó ní ẹ̀gbọ́n, ẹrú táwọn ọmọ tó kù, ẹ nífẹ̀ẹ́ ara yín, ẹ parí ìjà tó bá wà láàrin yín. ọmọ yìí náà gbìyànjú títí kẹ́ parí ìjà yìí lójú ayé ẹ parí ẹ̀ ó tún kú tán náà ẹ parí ẹ̀ àfikọ́ lọ́wọ́ bá dáríjì wá o. ṣùgbọ́n ẹ má jẹ́ ń fi ọ̀rọ̀ yìí sẹ́nu èmi nìkan, gbogbo ẹ̀yin bàbá tẹ̀ ń wò mí, ẹ̀yin olóyè ènìyàn, ẹ̀yin ìyá tẹ̀ ń wò mí, kí ni ìmọ̀ràn tí ẹ fẹ́ gba bàbá Mohbad àti ìyá Mohbad? àti pé kí lẹ rí sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, kí lẹ rí nǹkan tí bàbá Mohbad sọ pé ká má ti sin ọmọ yẹn láìsí pé autopsy bá jáde àti tí wọ́n bá ṣe DNA tán, àti wípé kí lẹ rí sí tìyá tó ní kan sin ọmọ kẹ́yẹ́ kọ́ máa lọ sí mi. ẹ fi ìmọ̀ràn yín hàn ní abẹ́ comment.